Mo kí ẹ̀yin olólùfẹ́ Ìbàgbà Síláyé ewé àti egbò. Mo kí wa pé a kú ojúmọ́ níbikíbi tí a bá ti láǹfààní láti máa wo èmi ọmọ yín olólùfẹ́ yín lénìí. Mo kí wa pé a kú ìyálẹ̀ta, bẹ́ẹ̀ ni mo kí wa pé a kú àṣálẹ́. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Ìbàgbà Síláyé ewé àti egbò. Eléyìí tí a fẹ́ fún wa lénìí ni ẹ̀yọ́nú àwọn àgbàlagbà. Bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú àwọn àgbà. Oníṣẹ́ ọwọ́ nìwọ ni, gbìyànjú kí o lọ sí ẹ̀yọ́nú àwọn àgbà yìí. Bí èèyàn bá ń lo ẹ̀yọ́nú àgbà dáadáa, ọrọ̀ ajé èèyàn yóò mọ̀ lọ síwájú gẹ́gẹ́ bí èèyàn ṣe ń fẹ́. Oníṣòwò nìwọ ni, lọ lo ẹ̀yọ́nú àwọn àgbàlagbà yìí. Iṣẹ́ àwọn àgbàlagbà tó ń ṣínà dáadáa ni. Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́kùn àdọ́ba tó ń ṣínà fún ẹ̀dá. Ṣùgbọ́n látara ìgbìyànjú, látara ìfi ìgbìyànjú sílẹ̀, dandan ni kí èèyàn débi tí èèyàn ń lọ. Kódà kí èèyàn jẹ́ oníṣẹ́ ìjọba, ẹ jẹ́ ká máa lo ẹ̀yọ́nú àwọn àgbà. Ìwọ tó jẹ́ wípé o ń fẹ́ kí wọ́n fún ẹ promotion, ìwọ tó jẹ́ wípé o fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa yọ́nú sí ẹ. Bí àwọn àgbà bá yọ́nú sí yàn, dandan ni kí ọmọ aráyé yọ́nú sí yàn. Ìyọ́nú wọn ni ká máa wá. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yọ́nú àwọn àgbà eléyìí tó ń ṣínà dáadáa, òun ni eléyìí tí a fẹ́ fún wa lénìí. A ò lákòókò púpọ̀ láti máa waste pẹ̀lú ra wa ní orí channel yìí. Ẹ jẹ́ kí a fúnra wa ní nǹkan tá a fẹ́ fúnra wa pápápá, kí Ọlọ́run bẹ́ẹ̀ lè dùn àdìgbò wa fi báríkà sí. Àyọkò nínú àwọn ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tí a fẹ́ fún wa yìí, bẹ́ẹ̀ ni a ò sì fi kún rárá. Ẹ̀yin olólùfẹ́ Ìbàgbà Síláyé ewé àti egbò, ẹ bá mi subscribe lórí channel Ìbàgbà Síláyé ewé àti egbò, ẹ bá mi like, kí ẹ bá mi comment. Kí nìkan tí a fẹ́ lọ wá? A lọ wá adìẹ àgbébọ̀. Bẹ́ẹ̀ ni adìẹ àgbébọ̀. Adìẹ wo la ń pè ní adìẹ àgbébọ̀? Adìẹ àgbébọ̀ ni adìẹ abo eléyìí tó jẹ́ wípé ó ti pamọ́ ní dáadáa. Ṣùgbọ́n adìẹ abo tá a fẹ́ wá yìí, ẹ jẹ́ àrídájú wípé adìẹ abo dúdú. Bẹ́ẹ̀ ni dúdú ni a fẹ́ lò. Sẹ́rí adìẹ abo yìí, ẹ̀yin olólùfẹ́ Ìbàgbà Síláyé ewé àti egbò, nígbà tá a ti wá adìẹ abo yìí, báwo la ti wá fẹ́ ṣe? A wá la àyà adìẹ abo yìí. Bẹ́ẹ̀ ni a la àyà ẹ̀. Ẹ̀yọ́nú àwọn àgbà tó ṣiṣẹ́ asínà dáadáa, ó ní ẹ̀yọ́nú àwọn àgbà tí à ń fún wa yìí. Tá a bá ti la àyà abo adìẹ yìí, a kó fúnnú ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni nígbà tá a bá ti kó fúnnú adìẹ jáde, a wá lọ wá ewé kan tí a ń pè ní ewé ìṣáájú. Ṣé ewé ìṣáájú yìí, a wá tú ó wà. Bẹ́ẹ̀ ni ewé ìṣáájú yìí òun la wá kó tẹ́lẹ̀ inú abo adìẹ yìí. Bẹ́ẹ̀ ni tá a bá ti kó ewé ìṣáájú yìí tẹ́lẹ̀ inú ẹ̀, a fi odidi atare kan sí. A wá dá ìfún adìẹ yìí, a dá padà sínú adìẹ yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin olólùfẹ́ Ìbàgbà Síláyé ewé àti egbò, lẹ́yìn eléyìí a wá lọ wá aṣọ wájì dúdú. Bẹ́ẹ̀ ni aṣọ wájì dúdú yìí a wá fi yí adìẹ yìí. Ṣé lẹ́yìn ló tí wọ́n fún wa yìí, ó tún ṣiṣẹ́ ìmùlẹ̀. Iṣẹ́ tó dára púpọ̀ ni, ó máa ń lànà fún yàn dáadáa, ó máa jẹ́ kí àwọn aláàánú kí wọ́n rìnà ríyàn níbi tí èèyàn bá wà. Ṣé nínú aṣọ wájì dúdú yìí la wá gbé iṣẹ́ tá a pèsè, ibẹ̀ la gbé sí, a wá gbé papọ̀. Bẹ́ẹ̀ ni nígbà tá a ti gbé papọ̀, a wá gbé sínú kòkò. A lè lo kòkò eléyìí tá a ti lò tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni a sì lè lo kòkò tuntun. Tó bá jẹ́ kòkò tuntun la lò, ẹ jẹ́ kí ayọ̀ ọjà kúrò ní inú kòkò yìí. Ó ti yé wa, àrò tá a fẹ́ fi jó iṣẹ́ yìí, ẹ jẹ́ àgbìyànjú kí a fi epo, ẹ jẹ́ kí a fi pẹ̀rọ àrò yìí. Kí la ń pè ní pé kí a fi epo pẹ̀rọ àrò ni wípé kí a fi búráǹdì àrò kó lè bá yé ẹ̀yin olólùfẹ́ Ìbàgbà Síláyé ewé àti egbò. Ṣé iṣẹ́ yìí, a wá jó iṣẹ́ yìí. Tó bá ti wá ń jó iṣẹ́ lọ́wọ́, a ti wá ata ìjọsìn sílẹ̀. Bẹ́ẹ̀ ni ata ìjọsìn òun láfi rọra máa kó náà yìí wẹ́rẹ́wẹ́rẹ́ títí a fi wá jó iṣẹ́ ìtàn. Ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó tún ṣiṣẹ́ ìmùlẹ̀, tó ṣiṣẹ́ asínà dáadáa ni. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ gbogbo ayé kí a lọ ní iṣẹ́ lọ, àwọn yóò máa yọ́nú sí wa dáadáa, àwọn àgbà máa yọ́nú sí wa. Bẹ́ẹ̀ ni iṣẹ́ yìí dára púpọ̀, ṣùgbọ́n Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dùnmarè lọ́ba tó ń jẹ́ kí nǹkan ó jẹ́ lágbá. Ọlọ́run yóò jẹ́ fi gbogbo yín. Ẹ jẹ́ kí a rọ́ sínú ibì kan. Tá a bá ti rọ iṣẹ́ yìí, tá a ti rọ́ sínú ibì kan gbà tá a ti lọ tó ti kúnná, báwo láti máa lo iṣẹ́ yìí? A máa fi fọ́ ẹ̀kọ́ mu ní àràárọ̀. A máa fi iṣẹ́ yìí, a fi máa fọ́ ẹ̀kọ́ mu ní àràárọ̀. Àràárọ̀ la máa fi iṣẹ́ yìí ni a fi máa fọ́ ẹ̀kọ́ mu. Iṣẹ́ ìyọ́nú asínà àwọn àgbàlagbà tí ó múnádóko ni. Ọlọ́run bá lẹ́dùnmarè jẹ́ kí ó jẹ́ bẹ́ẹ̀ fún wa. Ìgbìyànjú ni Ọlọ́run bá lẹ́dùnmarè kò ní jẹ́ kí ìgbìyànjú wa gbélẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ yìí lókè òkun lórí mẹ́rin àgbáyé. Ẹ̀yin tí ẹ bá mi share program, ẹ̀yin tí ẹ bá mi like, ẹ̀yin tí ẹ bá mi comment, àti ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ lórí ètò Ìbàgbà Síláyé ewé àti egbò. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tí ẹ fi gbọ́ mi, etí náà ní di. Gbogbo ayé ò nílùú fún wájú, àwọn olóògbé sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ. Ẹ̀yin tí ẹ ṣe ń wò wá fúngbà àkọ́kọ́, ẹ bá wa subscribe lórí channel Ìbàgbà Síláyé ewé àti egbò. Kò sábì kún náà wọn kan tá à ń fún wa lórí channel yìí. Bẹ́ẹ̀ ni kò sí àyọkúrò bẹ́ẹ̀.
kò sí nǹkan tá a fẹ́ máa fi kọ́ àṣírí fúnra fún àbí tá a fẹ́ máa yọ kóńbẹ́ fúnra wa kò sí nǹkan tá a fẹ́ gbà mẹ́ rárá kẹ́yìn olólùfẹ́ wa kí ẹ mọ gbìyànjú ẹ̀ kọ́lọ́run sì máa ṣe kíni wọn fi báríkà sí fún wa nítorí pé ọlọ́run lọ́ba tí ó ní wíbẹ̀ ìdẹ́bẹ̀ lọ́dọ̀ ìgbìyànjú ní tiwa àwọn kì í ṣe màláìkà bẹ́ẹ̀ ni àkì í ṣe àlùjànnú kí ọlọ́run lè gbìmọ̀ àgbọ̀rọ̀ tá à ń pa fúnra wa lórí ètò yìí kọ́lọ́run bá wa sọ di òtítọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n lórí ètò ìbàgbà sí láyé wí àti ègbò a ò parọ́ fún wa a ò yọ kó náà àṣírí tí a fún wa bẹ́ẹ̀ ni a sì fi kàn mí ò ní gbọ́ kú yí ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment ó dàbọ̀ ẹ ṣé.